làǹpàmádà elégbòjò ní bàbá gúngún Yorùbá Shimba TV ó tẹ̀lé ìkànnì yìí fẹ́ràn rẹ̀ fi àríwí síbẹ̀ pín pẹ̀lú ẹlòmíràn ó ń dánilárayá ó ń kọ́ni lọ́gbọ́n ó ń sọ fúnni lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Thank you for watching. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá pátápátá. Orúkọ mi ni ìyáàfin Omolara Dàda ọmọ Akinleye. Mo wá sórí ìkànnì yìí láti wá sọ àwọn ọ̀rọ̀ kan fún wa. Kí ni ẹ̀kọ́ tá a mú wá sórí ètò yìí lérè? Ẹ̀kọ́ náà ni wípé kí ni kókó ọmọ? Mo fẹ́ bímọ, mo fẹ́ lọ́mọ láyé, mo fẹ́ dọ́lọ́mọ láàyè. Kí wá ní kókó ọmọ ọ̀hún tá a fi ń sáré pé mo fẹ́ bímọ? Ọ̀pọ̀ òbí mà ló bímọ tí ò jèrè ọmọ náà. Ọ̀pọ̀ ló bímọ tó sáré títí pé kóun jọrọ̀ ọmọ kó máa jọrọ̀ ẹ̀ láì mọ̀ wípé ìpilẹ̀ṣẹ̀ wá òun mà ló ti bàjẹ́. Tá a bá tọ́ ọmọ láti ìpilẹ̀ṣẹ̀ wá ó di dandan ká jọrọ̀ wọn, ó di dandan ká jẹ wọn ọmọ. Ǹjẹ́ ẹ ti lè mọ̀ wípé ọ̀pọ̀ ló bímọ tó sáré títí lórí ọmọ tí ò dùnnú lórí ọmọ ọ̀hún? Ẹ ti ẹ̀gbọ́n náà èèyàn mi. Kí ni kókó ọmọ? Ọmọ tá a bí tá ò kọ́. Ṣé ti wá gbàgbé òwe àwa Yorùbá ni? Ọlọ́mọ tá a bí tá ò kọ́ òun ló máa gbélé tá a kọ́ tà. Kí wá ní kókó ọmọ tá a bí tá ò kọ́? Ẹ jẹ́ a kọ́ ọmọ wa kó ba lè fún wa nísinmi. Ẹgbọ́n náà, ǹjẹ́ mi kọ́ ọmọ? Ǹjẹ́ ìwọ náà kọ́ ọmọ rẹ? Ẹ jẹ́ a kọ́ ọmọ wa kó ba lè fún wa nísinmi. Láò ti máa gbé àwọn àgbàlagbà, àwọn abiyamọ tòótọ́ tí wọ́n ti bímọ, tí wọ́n ti kọ́mọ, tó ti jèrè ọmọ, wọ́n á máa fún wa lẹ́kọ̀ọ́ lórí ọmọ. Ẹ máa wá sórí ìkànnì yìí kẹ́ wá máa bá wa wo Yorùbá Shimba ní gbogbo ọ̀nà, ní gbogbo ibi, lórí social media, Instagram ni o, Facebook ni o, WhatsApp ni o, YouTube ni o, TikTok ni o, gbogbo ẹ̀ lẹ́tí máa bá wa pàdé. Kẹ́ẹ̀dẹ̀ máa follow wa nígbà gbogbo lórí ìkànnì yìí Yorùbá Shimba TV. Ẹ máa bá wa ká lọ lórí ìkànnì yìí Yorùbá Shimba TV ní kẹ́ẹ̀tì máa bá wa ká lọ. Ẹ wá gbọ́ o, èmi gẹ́gẹ́ bí mo ti sọ fún yín tẹ́lẹ̀ wípé èmi ìyáàfin Omolara Dàda ọmọ Akinleye ọmọ onípàkálà agbẹnimádẹ̀yìn ni mo máa gbé gbogbo àwọn àgbàlagbà tó jẹ́ wípé wọ́n mọ̀ nípa ọmọ tí wọ́n máa fi ẹ̀kọ́ ọmọ kọ́ wa nígbà gbogbo la máa gbé wá sórí ìkànnì yìí. Ẹ jẹ́ kí n fi orin kan gbé àwọn bàbá wa, èèyàn pàtàkì, ẹni ọlọ́lá jùlọ tó jẹ́ àwọn ní olùdarí Yorùbá Shimba TV, kí n forin ìgbé wọn wọlé. Ọmọ 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 láṣọ, ọmọ 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 láṣọ, Olúwarùn fún wa lọ́mọ tí ó wọlédè wa o. Ọmọ 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 láṣọ, ọmọ wájú ọmọ ló yẹ ni, àbíyé lọ́mọ mi. Ọmọ wájú ọmọ ló yẹ ni, àbíyé ní tèmi. Ọmọ wájú ọmọ ló yẹ ni. Ẹ kí n mọ̀ tó pé ìyá ìbejì wájú, ìyá ìbejì wájú, kò sí jó ẹ, kò sí jó ẹlẹ́yà lẹ́sẹ̀ wá ìyá ìbejì wájú. Ẹ wo, ẹ ṣé ẹ̀yin èèyàn wa ní gbogbo ibi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáńlá ayé, láàárọ̀ ni, lọ́sàn-án ni, lálẹ́ ni,
ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ láti ẹnu ìyáàfin Omolara dada Akinleye. Ètò tí àwọn máa ṣe lórí ìkànnì Yorùbá Ṣẹ́ńbà TV òun náà ti sọ fún yẹn kí ni kókó ọmọ, kí ni ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ọmọ. Gbogbo wa là ń sọ lóòótọ́, là ń gbàdúrà fọlọ́run pé Ọlọ́run jẹ́ kí n bímọ, fẹ́mi náà lọ́mọ, kí tèmi náà má wà. Mo wá fi àsìkò yìí mo fi ń rọwọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run Olódùmarè, ọba àjíkí, ọba àjíkẹ́, ọba àṣàkáyà àṣàkẹ́ ọ̀run, ọba tó máa bẹ nígbà tẹ́ nǹkan kan ò ní bẹ mọ́, pé gbogbo ẹnikẹ́ni tó bá ń wojú ọmọ, ọlẹ̀ ọmọ alálùbáríkà á sọ nípìn gbogbo wọn. Ọlọ́run á wọlá ètò tí a fẹ́ gbé kalẹ̀ lórí Yorùbá Ṣẹ́ńbà TV. Ọlọ́run á jẹ́ kí ọlẹ̀ ọmọ kó sọ lójú gbogbo ẹni tó ń wojú ọmọ. Ṣé gbogbo ẹ tó wá ti bímọ, ikú kì í máa pẹ̀tà lójú ràn, ikú ò ní gbọmọ lọ́wọ́ ẹnì kankan wa, àtọmọdé àtàgbà àtàdúgbò. irọ́ ikú là ń pa má dà, elégbòjò ní bàbá gúngún. Yorùbá Ṣẹ́ńbà TV ó tẹ̀lé ìkànnì yìí, fẹ́ràn rẹ̀, fi àríwísí bẹ̀, pín pẹ̀lú ẹlòmíràn. Ó ń dánilárayá, ó ń kọ́ni lọ́gbọ́n, ó ń sọ fúnni lórí ìkànnì yìí. Yorùbá Ṣẹ́ńbà TV. Thank you for watching.